The guest that never leaves us. What a joy to host you. To host your presence. If you bear our God, Ekabo, 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 Ekabo. Alagbada ina, alagbada lewo. Ibi ni kí àwọn bá ṣe gbé ọlọ́gbọ́gbọ́rọ́ tí yọmọ rẹ̀ lọ́ọ̀fì. Pátápátá ọlọ́mọrúgbọ́dọ̀ yìí ọlọ́mọrúgbọ́. Láyé Olúwa. Láyé Olúwa. Lọ́wọ́ ẹ sókè ké. Láyé Olúwa. Làwa yóò máa yìn ọ́. Hallelujah. Ni wọ́n máa gbọ́. Hallelujah. Sí wọ Ọlọ́run mi. Orí hallelujah. Ni wọ́n bá wọn tọrọ kọ. Ọmọ sọ̀rọ̀. Hallelujah. Ni wọ́n máa gbọ́. Hallelujah. Sí wọ Ọlọ́run mi. Orí hallelujah. Ni wọ́n bá wọn tọrọ kọ. Ojú ọ̀run fún dẹ́dẹ́, àwọn sọ́kọ̀ nípele nípele. Ẹ̀rù ló fi kó ayé. Àlàáfíà kó máa bá gbogbo ènìyàn gbé o. Ẹ̀dá ò yọbọ̀ àwọ̀, ìwọ ló dá wà lára wọn tọ́tọ́. A yìn ọ́ Ọlọ́run tó ní ayé ní ọ̀run. Ìwọ tó bá mọ̀ ní ọba mi mọ̀. Sọ bẹ́ẹ̀, hallelujah sí Ọlọ́run mi. Hallelujah lọ́wọ́ tọ̀run kan. Hallelujah ni wọ́n kọ́, wọ́n ṣẹ́gun wáyé. Ẹ káàbọ̀ sórí ètò yìí lálẹ́ yìí, ẹ ó rí àánú gbà. Ebi kò pa wọ́n rí, bẹ́ẹ̀ lára kò ní wọ́n. Kì í dáhùn ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ní tẹ́ ògo. Mo ní ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́ o. Bàbá rẹ ni tó gbógun tiẹ̀ gbógun tàyàmọ́ rẹ. Hallelujah. Sọ bẹ́ẹ̀. Mò ń kí yín lálẹ́ yìí pé ẹ káalẹ́ o. Ṣàlàáfíà ni mo bá yín. Ẹ̀kún tọ̀run kọ́. Sọ́bẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́, ọmọ wa ayé má ti wí. Ọmọ wa ayé má ti sọ. Sọ́bẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ o. Mò ń kí yín lálẹ́ yìí Olúbùnmi Abíọ́nà ẹ káalẹ́ mọ̀. Ẹ̀rí náà máa bẹ̀rẹ̀ o. Ọmọ wa ayé má ti wí. Àjọkẹ́ ẹ mà káalẹ́ o. Ṣùgbọ́n lọ́gbọ́n tó dé yìí owó olùgbàlà. Ayé mi lẹ́kọ̀ọ́. ID dọ́là ẹ mà káalẹ́ o. Owó olùgbàlà. Ẹ̀yìn mi létò o. Wọ́n ti kì wá lólóṣèlú. Bóyá wọ́n ti kì Ìgbéyà lólórí. wọ́n ti kì mí. Yeah, lọ́lọ́sùn. Bóyá wọ́n ti kì mí. Yeah, lọ́lọ́sùn. Ọmọ tí ó lé ìlú ìwọ̀nà ayé mi lẹ́kọ̀ọ́. Sulaiman-Din ẹ káalẹ́ o. Prince Adékúnlé Àjàyí ẹ mà káalẹ́. Babátúndé Lásìsì ẹ káalẹ́ o. Táíwò Ẹdúnjọbí ẹ káalẹ́. Ìrìn ìletò. Èmi ọmọ ọba náà ni ẹyẹ méjì kì í jàsà. Kó dàbí ènìyàn. Ìwọ náà kọ́. Àrọ̀ ló pín. Yorùbá náà. Sọ fẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n á ní kójò máa rọ̀. Tinubu ìbá ti ba alẹ́ ayé jẹ́. Irú àwa wọ̀nyẹn wọ́n á ti pa wá, wọ́n á ti gbé wa lórí. Àṣì Ọlọ́run. Ìgbà tó pa àwọn ìyá ọtí. Ìyá ọ̀rẹ́ mi gbé. Sọ̀rọ̀ máa yẹ o.
Sẹ́wọ̀n ló dá wa nílẹ̀ Yorùbá nation ni. Ta ni wọ́n? Wọn ò mọ̀ pé ìbẹ̀rẹ̀ ìrìn àjò tẹ́nìyàn ń ṣègbé. Ó dàbí ènìyàn. Ẹ sọ fún Tinubu kó wá nù lára báyò. Ẹni tó fira rẹ̀ wé Ọlọ́run bẹ́ẹ̀ ni ó jẹ́ra ẹ̀ níyà. Ìlà jẹ́ erùpẹ̀ ní Ọlọ́run kí kò máa sí o. Ẹlẹ́yà ni ó. Níbo lẹ fi tí ọlọ́wà sí o. Lójú dẹ́dẹ́dẹ́dẹ́. Òjò yà wọ́n lóṣù. Mo ní ọ̀rọ̀ ti alẹ́ yìí yóò ní agbára, yóò dùn, yóò ní gbọ́ngbọ́n nínú. Mo kà fẹ́ jẹ́ kó máa gbé orin yẹn ni nítorí pé Ọlọ́run tó ní májẹ̀mú fúnra rẹ̀ wà lórí ìtẹ́ lálẹ́ yìí. Ire ire ire. Ẹ káàbọ̀ o, ẹ bá mi pín ọ̀rọ̀ yìí lálẹ́ yìí nítorí a fẹ́ yẹ àwọn nǹkan kan wò. Mi ò ní mu ní kólekóle bí sẹlẹ́ńkẹ́ni. Torí pé a wà nínú àkókò àwọn ìrìn àjò kan tó sì ní ìtumọ̀. Mo ní a ò ní túfọ̀ rẹ kí ọdún yìí tó parí, ìwọ tó ń gbọ́ mi. Nígbà tí ènìyàn bá ń ríra rẹ̀ tó ń wò ó pé báwo ni mo ṣe fẹ́ rìnrìn àjò ayé mi, ṣùgbọ́n àwọn ènìyàn ẹlòmíràn á máa wò ó bíi pé kò sí Ọlọ́run mìíràn. Ìwà ìkà tí ọmọ aráyé máa ń wù. Àwọn onígbàgbọ́, àwọn Kìrìsìtẹ́nì, kí ló dé tí a wá ń dojú tira wa? Àsìkò àbùkù tí mo ti ń pariwo pé ó ń bọ̀ wá, àsìkò náà ló tó yìí o. Hallelujah. Ẹ má ti jà gbé bọ́dì. A fẹ́ sọ̀rọ̀ tó mú sẹ́ǹsì wá. Hallelujah. Ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dáàdì mi. Mo kà fẹ́ jẹ́ ká fi ọ̀rọ̀ ti alẹ́ yìí, mo fẹ́ jẹ́ ká fi ṣe fàájì ni ká tó wọnú àdúrà lọ. Torí mo ní àdúrà rẹpẹtẹ tí mo fẹ́ ṣe lálẹ́ yìí. Kì í ṣe lórí line o. A níṣẹ́ ńlẹ̀ rẹpẹtẹ. Mo pé àdé ẹ̀ka alẹ́ o. Alhaja Iderat ẹ̀ka alẹ́. Fatima rẹ̀ ẹ̀ka alẹ́. Mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ bí ẹ ṣe ń wọlé yẹn lórúkọ Jésù. Ẹ ò ní wọlé lékú lọ́wọ́. Ẹ ò ní wọlé àrùn lọ́wọ́. Ẹ ò ní gbọ́mọ gbìn. Ibi ò ní ṣẹlẹ̀ sí yín. Èmi ọmọ ọba náà ni, ò lè kan ṣoṣo.
tí ò ní yájú sí Elédùmarè, tí ò ní sọ pé kílẹ̀ ẹ̀yin màmí ẹ̀yin bá mi ó ṣe lórúkọ Jésù. Èmi nìjì ńlá bí mi ìgbélé máa gbátẹ́gùn, bí mi ìgbátẹ́gùn máa gbéwé kó kẹ́sìkẹ́sì. Ẹ káàbọ̀ dáàdì, ẹ káàbọ̀ mọ́mì, ẹ káàbọ̀ àǹtí, ẹ káàbọ̀ ọ̀nkú, ẹ káàbọ̀. Wọ́n ní ènìyàn kì í dàgbà kó má rẹ̀ ni tí ó jù lọ. Mo júbà àwọn tí mo jù lọ o, mo júbà àwọn tó tó mi, mo júbà àwọn tí mi ò tó. Ẹ káalẹ́ o, mo júbà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àkọ́kọ́ títí di àkókò yìí. Mo júbà Elédùmarè ẹni tó ní ohùn, ó ní kógókógó báyìí lóhùn agogo, dùgbẹ̀dùgbẹ̀ báyìí lóhùn akèrègbè. Lórúkọ Jésù ayé ò ní gbẹ́ ẹ wọlẹ̀. Mo júbà gbogbo ènìyàn. Ajagun 2 JP mọ́mí mi, ẹ káalẹ́ o, lórúkọ Jésù ogun ayé ò ní borí yín. Mo bọ̀, God bless you. Ẹ káalẹ́, ẹ káalẹ́, ẹ káalẹ́. Ọlárẹ̀wájú àtòkè, ẹ káalẹ́ o, ẹ káalẹ́ o, ẹ káalẹ́ o, lórúkọ Jésù. Ẹjá jọ yànnàná ọ̀rọ̀ tí alẹ́ yìí, ẹjá jọ wò ó. Ọlárẹ̀wájú lórúkọ Jésù wàrà ànúgbà. Ẹjá jọ wo ọ̀rọ̀ tí alẹ́ yìí. Mo pe orúkọ àwọn bàbá kan bẹ̀ yẹn. Mo ní bàbá Adeboye, bàbá Oyedepo àti bàbá Kumuyi, àti àwọn bàbá Abíyára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn bíṣọ́ọ̀bù, àwọn díkìn àti àwọn olóyè kàǹkàkàǹkà, àwọn pòfẹ́sọ̀ mọ́dé, àwọn gbogbo àwọn mọ́dà in Israel. Gbogbo yín ni mo ké pè lálẹ́ yìí pé pàápàá jùlọ àwọn Can Association of Nigeria, àwọn tí location 419 ṣé ojú tiwa àbí ojú ò tiwa báyìí, nítorí pé wọ́n ní ojú ò tì mí, ojú tara ilé mi. Ṣé o mọ̀ pé gbogbo wa lójójó tì? Gbogbo wa lójú tì. Ojú ò tì mí, ojú tara ilé mi, gbogbo wa lójú tì. Dáàdì, mo ní gbogbo wa lójú tì. Mọ́mì, gbogbo wa lójú tì ṣe. Nítorí pé tí bàbá Níyì Adédòkun ó ti ń sọ̀rọ̀ yìí bọ̀, ọjọ́ ti pẹ́, ó ti ń sọ̀rọ̀ yìí bọ̀, ilẹ̀ ti ta sí i, tó sọ pé wọ́n ń gbìyànjú láti sọ orílẹ̀-èdè yìí di ti ẹlẹ́sìn kan. Kì í sì sàn wọn náà, àwọn òpònú ayérada. Nítorí pé tí a bá wo orílẹ̀-èdè wa yìí, kì í ṣe orílẹ̀-èdè tó jẹ́ ẹlẹ́sìn kan. Kí a tó dáyé kóyìnbó tó dé, kán tó mú Jésù wá bá wa, kán tó mú ohunkóhun wá bá wa, dádì, mọ́mì, a ti ní ohun tí à ń forí balẹ̀ fún. A ti ní eléjùwà, àti mẹni tá à ń ké pè kó tó di pé òyìnbó ṣe pé pẹ́ńsù, àti ní kálámù kó tó di pé òyìnbó ṣe péǹtì. Àwọn bàbá tí ń lo ìgboro rí tí wọ́n fi ń ra ilé wọn, kó tó di pé òyìnbó wá kan bẹ́ẹ̀dì fún wa. Àwa náà ti ṣe kí ni? A ti ń lo bẹ́ẹ̀dì, àti níbi tá à ń sùn. Kó tó di pé wọ́n ṣe mọ́ọ̀tì, àwa náà ti ṣe ní. Bẹ́ẹ̀ ni, kó tó di pé òyìnbó detect pé ilé ká máa fi gbálẹ̀, àwa náà ti fi nǹkan kan gbálẹ̀ abúlé wa. Bẹ́ẹ̀ ni, à ń wá wò ó lẹ́nìí. Ṣé ẹ rí i pé wọ́n ní àwọn nǹkan kan míì wà tó jẹ́ pé láàárín àwùjọ tá a bá rí, tá ò bá sọ̀rọ̀, a jẹ́ pé a ò ní làákàyè. Olúkòsí Adérẹ̀mí, ẹ káalẹ́ o. Ọlá, ẹ káalẹ́. Saidi Ọlátúndé Ọlábọ̀dé, ẹ káalẹ́. Ẹ̀sìn Sára àbí okay, sorry, Fèyí Sára, ẹ káalẹ́. Lórúkọ Jésù, mi tètè rí dáadáa. Abraham Daniel, ẹ káalẹ́ o. Ṣé rí, mo ní tí ènìyàn ò bá tètè mọ tó yẹ kó ṣe, ó ṣe ṣe nígbà míì kó ṣe àwọn nǹkan míì kó dẹ̀ ṣe kíni, kó rò pé òun ti mú jẹ lọ. Èmi dẹ̀ ń sọ pé n tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ location 419, dáàdì mami, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn, kì í ṣe kíni, it's not ọ̀rọ̀ ẹ̀sìn o, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn rárá. A kà ń rí bíi pé ọ̀rọ̀ ẹ̀sìn ni, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn, ṣùgbọ́n ẹ̀sìn ni.
wọ́n ń fi wá ṣẹ̀sín. Àwa fúnra wa a máa ń rí kinní kan, àṣírí kékeré kan kọ́kọ́ ni máa gbogbo bẹ̀rẹ̀. We see ourselves, à ń rí ara wa bíi pé celebrity ni wa. Orí ọ̀fẹ́ ni mo rí gbà láti máa sọ̀rọ̀. Àjọkẹ́ Adébáyọ̀, ẹ káalẹ́ o. Orí ọ̀fẹ́ òun lèmi rí gbà. Orí ọ̀fẹ́ òun náà nìwọ náà rí gbà. Tá a fi jẹ́ olórí, tí ayé fi ń wárí fún ọ, tí Ọlọ́run fi ń lò ẹ́ ní ipò tó wà yẹn. Kò sí ẹni tí Ọlọ́run kò lò ní ìpele kankan ní ilé ayé yìí. Ṣùgbọ́n ibi tí àwa ti wá ń gbé, tí a ń gbé rìnrìn àjò náà, ibẹ̀ láti mẹ́hẹ̀. Ní ojú ayé ẹni tó sọ pé òun fẹ́ represent ilẹ̀ Yorùbá, tí gbogbo wa ń pariwo pé kò yege, à ń pè ènìyàn lólè, ó ń gbé ọmọ ẹran jò. Ṣé ẹ̀dẹ̀ wá full ilẹ̀ Yorùbá? Ṣé ẹ̀dẹ̀ wá yárìndì ni? Ṣé ọ̀rọ̀ tó tún lọ ńlẹ̀ yìí, ṣé ó tún jẹ́ irọ́ báyìí? Nígbà tí ó lulẹ̀ lẹ́ẹ̀kínní, ó lulẹ̀ lẹ́ẹ̀kejì, ó lulẹ̀ lẹ́ẹ̀kẹta, tó fi wá sínú wàhálà àti ìdààmú. Ìyẹn Buhari ni mò ń sọ o. Ó ti bọ́dà wa láìmọye ọdún. Mo pariwo títí nígbà náà pé bọ́dà wa nìkan ló tì o, àtàwọn tó wọlé sílẹ̀ Yorùbá láti Benin Kebbi lọ ní Kamba border. Kamba border ní Benin Kebbi kò tí èyí tó súnmọ́ wa jù nìyẹn o. Ká má sọ èyí tó wà nínú lọ́hùn. Àwọn ọmọ ẹlẹ́ran wa ó wá ń jẹ egun. Gbogbo wa wá dìde aláǹlọ. Ṣùgbọ́n in tó wá yà mí lẹ́nu jù pé torí pé mo rí opportunity pé ìwọ ń sọ̀rọ̀, ó ń kérò jọ, èèyàn méjì ń wò mí, èèyàn mẹ́ta ń wo ìwọ. Torí pé ó ń sọ̀rọ̀ àti ó ti wá dẹni àpọ́nlé, ó lè confuse a people, ṣùgbọ́n má run ara rẹ lọ sí oko ìparun. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín lẹ́nìí o. Ẹni tó bá ti ń pera rẹ̀ ní ajàjàǹgbara láyé, tó bá ti ń jà lọ, tó bá ti bojú ẹ̀yìn, ẹni tó bojú ẹ̀yìn nígbà ayé Lọ́ọ̀tì, ó dọ̀wọ́n iyọ̀ ni. Torí pé àwọn olóṣèlú ti rí yín pé ẹ̀yin lẹ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ bí ẹ ṣe ń bú wọn pé ilẹ̀ Yorùbá fẹ́ dá dúró. Mo ń bọ̀ lọ́dọ̀ yín o, ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ gúnlẹ̀ lórí ọ̀rọ̀ Tinubu náà. Lórí àmùdá, ẹ jẹ́ n kọ́kọ́ gúnlẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Torí pé gbogbo àwọn bàbá tí ẹ pera yín ní Kristẹni, tí ẹ pera yín ní pé ẹ̀yin ni olùgbàgbọ́, ìyẹn ni pé owó ni ẹ mọ̀. Tó bá jẹ́ pé Mùsùlùmí ni irú eléyìí tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ sí, mo gbàgbọ́ pé gbogbo àwọn pípù yẹn á ti dé kóòtù báyìí. Torí pé kò tí ì tó eléyìí nígbà tí Tinubu fẹnu rẹ̀ sọ níbi tó ti pé nígbà tí Buhari pe òun, abẹ́ ti gbàgbé kí n pílẹ̀ ẹ̀ fún yín. Ó nítorí pé òun jẹ́ Mùsùlùmí, bàbá wa ó lulẹ̀, òun náà sì ṣe kíni, òun náà jẹ́ Mùsùlùmí. Fake president tí a ní, òun náà jẹ́ Mùsùlùmí. Panla orí rẹ̀ sì tá a ní, òun náà jẹ́ Mùsùlùmí. Tí wọ́n sì ń fi gbogbo owó wọn táwọn fi ń kó owó Nàìjíríà tán kó wá sí Dubai ń bí láti wá máa fi ṣe kíni, láti wá máa fi kọ́lé. Afẹ́fẹ́ ti fẹ́ o, àti rí fòrò adìyẹ. Nínú ìrìn àjò yẹn,
wọ́n lọ mú Ṣètìmọ̀ wá, mo ti sọ̀rọ̀ yìí rí. Ó wá sọ fún yín lọ́sàn gangan pé òun di born again. Kò rí ṣọ́ọ̀ṣì lọ. Ẹ jọ̀ọ́, ṣé àwọn bíṣọ́ọ̀bù tí wọ́n kóra wọn jọ yẹn táwọn náà wà lọ sọ́pọ́ọ̀tì ẹ̀ yẹn as bishop, dáósìsì wo ni wọ́n ti kó wọn jáde? Ẹni kí gbogbo wọn jáde kán wá tẹ́ǹdà sàfitíkẹ́ẹ̀tì tán fi gba bíṣọ́ọ̀bù. Ṣebí when you are going to the redeem, gbogbo redeem ló ní protocol látòrí first class, láti kíláàsì kan sí kejì kó tó di díkì, kó tó di ibi tó yẹ kó dé, látòrí membership títí dé ibi tó gbégbé pastor. Bẹ́ẹ̀ ni ní Mountain of Fire, bẹ́ẹ̀ ni ní Deeper Life, bẹ́ẹ̀ ni nínú CAC, bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ dákun, nínú ọ̀rọ̀ yẹn àwọn èèyàn wá kóra wọn jọ, wọ́n wá ń tàn wá. Pàpà síbẹ̀síbẹ̀ àwọn èèyàn sì tún ń jó. Ó jọ gàtè, kò jọ gàtè, ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀. Àbí? Nínú ìrìn àjò yìí, torí lójoojúmọ́ là ń pariwo APC o, APC o. Nínú ìlú tí a ti bí ènìyàn, you lost battle. Gbogbo ojú rí pé o pàdánù. Okay, kí la wá ń tẹ̀lé olóṣèlú sí for now? Àwọn kan náà wà báyìí nínú wa tí à ń jọ ń sọ̀rọ̀ yìí. Ó ní mo dẹ̀ ti sọ láàárọ̀ nínú àdúrà tá ń gbà pé ọ̀rẹ́ mi má bínú bí mo bá ń funra sí ọ, torí mo ti ń funra sí àwọn kan lọ́wọ́lọ́wọ́ lórí àwọn ọ̀rọ̀ administrator yìí. Ẹ má bínú, but ẹ ti mọ̀ pé tí mo bá ti dé, mo ti dé nìyẹn. Tí Ọlọ́run bá ti ní kí wá sọ̀rọ̀, mi ì ní dá sọ. Ṣùgbọ́n mo ti farabalẹ̀, mo ń wo imú, ojú mi ṣe kíni, ó wo imú mi fírífírí. Nígbà tí gbogbo yín parapọ̀ nísìn, àjọ ń sọ pé Tinubu, kì í ṣe Tinubu la láàfẹ́, bí kò ṣe pé a ò dìbò mọ́, a ò fẹ́ ìbò, a fẹ́ dá dúró. Àbọ̀rọ̀ mi ò yé yín. When you are talking about pé Tinubu dá, Tinubu ò dá, ẹnìkan ló dá. No. Èèyàn kankan ò dá nínú olóṣèlú. Ní tí ò dá ò dá. Ní tí ò dá ò lórúkọ méjì. Kò dá náà ni. Nígbà tí Christian Association bá sọ pé àwọn ò fẹ́ nǹkan báyìí, ẹ jọ̀ọ́, níbo là ń lọ? Ẹ jẹ́ àjọ yànnàná. Ó di ìmáàmù mélòó ni àwọn bandits lọ gbé? Ó di ìmáàmù mélòó? Ṣé ìmáàmù Òkun Ìlọrin tó jẹ́ pé wọ́n ní owó bíi ṣẹ̀kẹ̀rẹ̀? Ìmáàmù mélòó lẹ rí tí àwọn ajínigbé tán jí gbé? Wọ́n ti pa referent father, wọ́n ti pa bishop, wọ́n ti pa ọmọ ìjọ, wọ́n ti jọ ọmọ kérúbù gbé, wọ́n ti jọ ọmọ sẹ̀lẹ̀ gbé, wọ́n ti jọ ọmọ Deeper Life gbé, wọ́n ti gbé pastor CAC, kí ló dé? Wọ́n tún gbé ti redeem. Gbogbo yìí sì lanu sílẹ̀ síbẹ̀. Ẹ̀yin bàbá wọ̀nyí, ẹ rọ́rọ̀ sọ. Lóòótọ́ ìjọba ọ̀run jà. Lóòótọ́ ìjọba ọ̀run ló jà jù. Ṣùgbọ́n ẹ̀kọ́ tí ẹ̀ ń kọ́ nílé ìjọ tiyín ni pé ká máa sọ pé tẹ́ ẹ̀ bá sàn dá mẹ́wàá, ọ̀run àpáàdì lẹ́ ń lọ. Adébáyọ̀ Felix. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí gbogbo yín mọ̀ pé
bí ohun tí o bá ṣe láyé lẹ ó gbèrè rẹ̀ lọ́run. Lóòótọ́ ni ọ̀rọ̀ òṣèlú tó ń bẹ nínú bíbélì, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí ẹ mọ̀ pé láì jẹ́ pé ìlú bá rọgbọ, ayé wòlíì gan ò lè nítumọ̀. Ìdí tí mo fi sọ pé mo ń fúnra sí ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ èyí tí mo ń wò tá ń wò yín ṣùgbọ́n tẹ́ ẹ mọ̀ pé à ń wò yín. Èmi ò tí ì sọ pé ẹ gbowó, ṣùgbọ́n nǹkan tí mo ń sọ ni pé ẹ ní APC, gbogbo yín APC 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 ní gbogbo yín ń pariwo. Ẹ dákun, ṣé PDP gan sunwọ̀n? Kí ni ìdùnnú ọlọ́tí tó mutí yó tó débùsùn rẹ̀ tó sùn sẹ́nu ọ̀nà? Ṣé ìdùnnú rẹ̀ nù ni? Àbí àwọn tí wọ́n ti bà orílẹ̀-èdè yìí jẹ́ fún 16 years kí àwọn míì ó tó tún wá gbé lódindi ọdún 8 kí wá gbogbo rẹ̀ tó wá polúkú wọn ṣù. ìkan ògbé kan bí olówó jàǹgbò. Ẹ̀yin wá ń sọ lẹ́ni Akíndélé ti sọ pé òun fẹ́ promise kí l'Akíndélé. Akíndélé ò ṣe jáde kó sọ pé òun sọ pé àbí Akíndélé àbí kí lẹ́ ń pè Jennifer àbí kí lẹ́ ń pè kó ń bọ́ ọ̀tá kó máa sọ̀rọ̀ Yorùbá nation. Jọ mo tún béèrè lẹ́ẹ̀kan sí, òun ò ṣe bọ́ ọ̀tá kó kó gbogbo ènìyàn jọ kó máa sọ̀rọ̀ bọ́ ọ̀tá. Ṣebí nínú ìrìn àjò èyí tí a jọ ń rìn èyí ṣebóun náà ni Sowore wà kó tó di pé ó di pàtì kúrò ń bẹ̀ tó ń pariwo wọ́n Nàìjíríà. Ṣùgbọ́n inú rẹ̀ ló wà tó lọ gbé ìtàn àwọn nǹkan tí ò ṣojú rẹ̀ nípasẹ̀ bàbá Akíntóyè tó gbé síta. Bẹ́ẹ̀ ni owó ògbé kan bí olówó jàǹgó ni. Nítorí pé gbogbo ohun tí ẹ̀ ń ṣe wọ̀nyí ayé ń wò yín, ènìyàn sì ń wò yín pẹ̀lú. Ìtẹ́ ẹ bá ṣe sílẹ̀ lénìí òun la máa dé bá lọ́la. Ṣé ajàjàǹgbara ni yín lóòótọ́? Àbí ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn? Ṣé ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ǹjẹ́ a máa ọba tó pera rẹ̀ ní olórí ogun ǹjẹ́ a máa ṣe ti ènìyàn kan bí? No, o gbọ́dọ̀ ṣọ̀tún kó o ṣòsì, o gbọ́dọ̀ dúró sí méjì, àgbèdè méjì ni. Ọkàn àwọn èèyàn gan ti pòrúurú, wọn ò mọ ibi tán fẹ́ yà sí mọ́. Nítorí tó o bá ń wo ìrìn àjò ẹ̀dá wàá rí i pé ìrìn àjò tí gbogbo yín rìn báyìí kò tiẹ̀ wá yé mi mọ́. Ó sú mi. Tó bá rí eléyìí aṣọ eléyìí, tó bá rí eléyìí aṣọ eléyìí, gbogbo wa ò dúró sójú ọ̀nà kan náà. Lóòótọ́ a lè má lè dúró sójú ọ̀nà kan náà. The way you tó máa fi ṣe present program ẹ ó lè yàtọ̀ sí tèmi bí èmi ṣe lè present tèmi, ṣùgbọ́n ó yẹ kí gbogbo wa máa wà lójú ọ̀nà kan ni. A ò fẹ́ PDP, a ò fẹ́ APC, a ò fẹ́ Peter Obi, a ò fẹ́ Sowore, a ò fẹ́ Akíndélé, a ò fẹ́ Tinubu, a ò fẹ́ ẹnikẹ́ni nínú gbogbo wọn. Ohun tí a fẹ́ ni Yorùbá nation, self-determination la fẹ́. Òun ló yẹ ká dúró lé lórí. Kì í ṣe pé ká wá sọ̀rọ̀ lọ, ká wá lọ sásábẹ́ ẹsẹ̀. Kì í ṣe kí wòlíì máa wàásù kó máa sọ pé Ọlọ́run fi hàn òun pé orílẹ̀-èdè yìí yóò kúrò nínú ìgbèkùn láti tó bọ́ sínú ìgbèkùn. Ǹjẹ́ a ò mọ̀ ṣé gbogbo àwọn kẹ́ndídéètì wọ̀nyí
ǹjẹ́ a ò mọ̀ wọ́n tẹ́lẹ̀? Kálẹ̀ ò ṣàìmọ̀ mọ́mì máa tẹ lọ́ọ̀fù máa tẹ láìkẹ́. Ìwọ tó ò mọ Buhari náwó rẹ sókè tó wà ń bẹ̀. Ṣé kò ti wà ń bẹ̀ rí láyé ológun? Ìwọ tó ò mọ̀ Àtíkù rí náwó rẹ sókè àbó ò mọ̀ rí? Àbí ìwọ ló ò mọ̀ Tinubu rí? Ókè o ò mọ̀ Sowore abáti ẹ̀jẹ̀ innocent ni òun ti gbàgbọ́ tí òun náà ti lulẹ̀ láìmọye ìgbà. Ti ara wọn ni wọ́n wà. Àbí Peter Obi òun lẹ́ ò mọ̀ tí wọn ò sòtítọ́ fún wa láìmọye ọdún tó ṣẹ̀ di àkókò yìí tó ṣẹ̀ sọ pé òun ní ìpinnu fún wa. Wọn ò ní ìpinnu fún yín torí pé wọ́n ní àjẹké lánàá ọmọ kú lẹ́ni ṣé ẹ mọ̀ pé àdé àná ló pọ̀ ọmọ jẹ ni. Òun lẹ ti rí yìí tán kọ́ wọn òpùrọ̀ bíṣọ́ọ̀bù àwọn tí wọn ò mọ bí wọ́n ṣe ń gbàdúrà lásán dóbi pé wọ́n máa pèlè ka ẹsẹ̀ bíbélì. Ẹ ṣáà ti gbọ́ pé wọ́n ní wọ́n fún àwọn lówó láti lọ protect. Kì í ṣe Tinubu nìkan, àwọn Fúlàní wọ̀nyí àwọn ni wọ́n ṣe kíni, àwọn ni wọ́n ń lò wọ́n láti tàn yín jẹ. Sátánì gbọ́n nínú ìran ẹ̀. Mo ti sọ fún yín gbogbo ọ̀nà ni wọ́n fẹ́ gbà pé kí Tinubu dé orí oyè kí ẹ̀mí rẹ̀ sì bọ́ sí wọn lọ́wọ́ kan padà rúùlù yín 100%. Lọ sí ìlú Dubai. Buhari ra má ṣàn lọ. Ṣé kí n sọ bẹ̀ fún yín? Tó wọ́n bá máa lọ gọ́gọ́ ẹ̀ dáadáa. Ní ọ̀nà àlèmọ̀ ẹ má jẹ́ ń sọ. Màá gbé bẹ̀ yẹn, màá gbé sórí YouTube, orí Facebook lọ́jọ́ kan, màá yà, màá gbé sórí. Wàá rí pé ibẹ̀ ni wọ́n àìmọ́ṣàn ó lọ lẹ́lẹ́lẹ́lẹ́ ló kọ́ tó kówó fún gọ́fúmẹ̀ntì wọn tí wọ́n bá kọ́ lọ. Ó dòwò pọ̀ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì Dubai. Ibẹ̀ náà ni ètò náà tún bọ̀ wá tó ń pera rẹ̀ ní Àtíkù tóun náà ti ṣe kíni tó tún bọ̀ ń bẹ̀. I read a story lórí ọ̀rọ̀ Dubai. Iná wọn ò lọ, gbogbo nǹkan wọn òun ló wà òkè. Ṣùgbọ́n kí ló mú ilẹ̀ Nàìjíríà láti má lè ní iná? Taliban bẹ̀. Ńgbà tí ẹ ní APC ò dá, ṣàtìkù ló dá. Àtíkù tó ń kówó fún àwọn ìjọba pé àwọn tó ń ṣe náà pé kán bó ń bribe wọn pé kán má rí náà ṣe kó lè máa ká mẹ̀kánú jẹnẹrétọ̀ tiẹ̀. Ibo lẹ forúkọ sí tẹ̀ ń jòjò. Wọ́n ní àìsílẹ̀ ọmọ adìyẹ dàgbà, tó bá wà lé àti pàyẹ́ ẹ̀jẹ̀ òjò ló ń jẹ́ bẹ́ẹ̀. Eléyìí ẹ jẹ́ ká máa bí tẹ́ ẹ lọ. Èní ẹ sọ̀rọ̀ ọ̀nàrẹ́bù, ọ̀la ẹ sọ̀rọ̀ Buhari, ọ̀la ọ̀túnla ẹ sọ̀rọ̀ Àtíkù, ọ̀la ọ̀hún ẹlòmíì ọ̀rọ̀ ẹnìkan péré ní gbogbo yín fèsì. Nínú ẹ̀yìn agitator kan wà, ẹ ti bẹ̀rẹ̀ sí ń kàmpéènì báyìí lábẹ́ ẹlẹ̀ fún Fúnkẹ́ Akíndélé. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ gbé wọn síta, ẹ gbọ̀n wọ́n gbúgbú. Bẹ́ẹ̀ ni mo pe àdé tó bá jẹ́ pé ọpọlọ wọn ti dàrú. Tán ti mọ̀ pé nothing will come out of Nigeria. Wọ́n ṣe òfin kàǹkàǹkà, wọ́n ṣe lé yín lórí, ẹ̀yin tún campaign fún olóṣèlú.
mo sọ fún yàn kan ó ní thank God o wá bá mi thank God o àdúrà yín ti gbà dáàdì. Mo ní àdúrà wo ló gbà? Ó ní wọ́n ní PDP ló win ní Ọ̀ṣun. Mo ní olè tún bọ́ sólè. Dáàdì bí ó bá ń jó tó ń yìndí tó ń ṣe báyìí tó ń ṣe báyìí, owó tó fẹ́ kó jẹ ló ń wá lọ́bẹ̀. Ọlọ́run máa mọ̀ dojú tiẹ̀ tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ni kó ń bá lè mọ̀ pé Tinubu ò lágbára láti fa ènìyàn sórí oyè. Torí pé tí mo kàn fẹ́ mú jáde ńbẹ̀, torí pé mi kí ara mi kú oríire yín sì kí ẹnikẹ́ni kú oríire ńbẹ̀, torí pé mo mọ̀ pé gbogbo wọn yóò sì lọ sóko ìparun. Tí Adeleke tó win ní election tó bá mọ̀ pé òun fẹ́ ṣe, ó yẹ kó tẹ̀lé Yorùbá nation ni. Nítorí pé irọ́ ni gbogbo wọn ń pa, ìkankan náà ni wọ́n ń tàn yín jẹ ni. Ṣé gbogbo wọn tán jọ jẹ dínà, tán jọ jẹun, tán jọ lọ́mọ́ra wọn níwájú Ọọ̀ni of Ifẹ̀? What are you talking about? When you are saying a PDP, jẹ́ kí n sọ àṣírí kan fún ẹ lẹ́nu. Omisore tó jẹ́ General Secretary of APC, party wo ló wà tẹ́lẹ̀? PDP ni now. What do you expect? Ṣé tó bá jẹ́ pé wọ́n fẹ́ gbìgbì ìmọ̀ nígbà tí gbogbo yín nígbà yẹn tí mò ń sọ̀rọ̀ pé tẹ́ ẹ bá wo gbùmú Tinubu wèrè ọlọ́pọlọ dúdú yìí, tẹ́ ẹ rò pé ẹni ẹ̀ bá sọ̀rọ̀ ìlú. Mo ní kì í ṣòun ló ń win ní election. Àwọn ọmọ tó ń kó tira, àwọn professional tó kó tira, àwọn ọlọ́pọlọ tí wọn ò fẹ́ lu ọpọlọ wọn fún ilẹ̀ wọn ṣùgbọ́n tán padà tọ́lọ́run pàpà yẹ̀yẹ́ wọn. Àwọn bí Ọ̀ṣínbàjò, àwọn Arẹ́gbẹ́, àwọn Fáṣọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ni wọ́n lu ọpọlọ. Àwọn Òjòdú, Abíọ́dún Òjòdú, àwọn tí wọ́n ń lo ọpọlọ lọ́dọ̀ Tinubu nìyẹn. Àwọn tí Tinubu lu ọpọlọ ẹ̀ nìyẹn. Abíọ́dún Òjòdú àti Arẹ́gbẹ́, ó tún kù ènìyàn kan ni wọ́n lọ padà pé Tinubu wá sí Lagos State tí wọ́n wá fi ọ̀rọ̀ pé kó máa bọ̀ wá ṣòṣòlù nígbà tí Abacha lè dànù. Ẹ̀yìn wẹ́ẹ̀ ló padà tó wá fi fìlà tó wá na àwọn Afẹ́nifẹ́re tó wá lé wọn dànù kúrò l'Ékòó. Bẹ́ẹ̀ ni, ó lè jí ó lè gbà ní ìmúbọ̀, ó lè jí ó lè gbà. Mo sọ fún ọ, mo ní ayé Arẹ́gbẹ́ lọ́ṣùn, ìbò tí wọ́n ti win already kan tó lé ẹni tó win ní kúrò lórí oyè nígbà náà táwọn PDP wẹ̀rẹ̀ tán ríǹgì ẹ̀ wọlé. Ta ló win election yẹn jáde? Mo play ẹ̀ fún yín nígbà yẹn. Nígbà tẹ́ sọ pé àwọn ẹ̀ka ní ó kà débẹ̀ ní ó kà lọ ń jọbẹ̀ ní kò mọ̀ kọ́kọ́. No, the work of lecturer, ibẹ̀lẹ̀ ti máa rí ọmọ Yorùbá tí ọpọlọ rẹ̀ pé tó yẹ pé àwọn gangan ló yẹ àdójúkọ, àwọn gan ló yẹ ká má jẹ́ ń sinmi ká máa fàyà wọn. Gbogbo ẹ̀ ń bẹ̀rù pé wọ́n ó pa yín, ẹ̀ ń bẹ̀rù pé wọ́n ó run yín, ẹ̀ ń bẹ̀rù pé wọ́n ó pa yín. Ìjọ́ wo lẹ wà ní kúkú ọ̀? Musiliu ẹ̀ka alẹ́ sà, Adépéjú Victor ẹ̀ka alẹ́, mami Jọkẹ́ Bọ́dúnrin ẹ̀ka alẹ́ mami. Ìjọ́ wo ni wọn ò ní èèyàn ò ní kúkú, ó ní kò síkú tí ó máa pàgbà tá ò ní pàpọ̀ lórí ẹ̀bẹ̀. Òun ló lọ gbé election tán dìbò lẹ́kìtì
ní Ọ̀ṣun tó gbé lọ sí London tó lọ gbé fún wọn professional pé kò possible kí èèyàn tẹ̀ka láàrin 10 seconds kéde dìbò 100. ẹ lọ wo kéèsì Ọ̀ṣun láyé Arẹ́gbẹ́ ẹni tó win ní chief of advocate àbí kí lẹ máa ń pè é advocate nígbà yẹn tó win ní election yẹn tó jẹ́ kán tètè dictate what is going on tó gbé prove jáde fún wọn Ọ̀ṣínbàjò ni. nígbà tí Arẹ́gbẹ́ náà tó wà lórí oyè lọ́ṣun nígbà tó fẹ́ kúrò mẹ́ òun ló tó sí gbogbo ọ̀nà tí wèrè tó kúrò mẹ́ yìí tán lè jáde tó gbà tìjú yìí òun ló jẹ́ kó win election. ṣùgbọ́n yín tí Ọlọ́run fẹ́ fi ju gbogbo wọn lọ kán bá lè mọ̀ pé òun kọ́ ló kàn. kẹ́ bá lè mọ̀ pé gbogbo ọ̀rọ̀ òṣì tẹ́lómi tó torí pé ó win ní primary election tó kówó wa tó yẹ káwọn arúgbó wa fi jẹun káwọn dáàdì fi jẹun káwọn asùn fi gbowó kán àwọn ọmọ wa nílé ìwé tó lọ ń kó fún orí bíi 20-30 tó kó wọn sínú stadium ó mọyì ọkọ̀ tó kó lẹ̀ lọ́fẹ̀ẹ́ láti Lagos State ó mọyì flight tó sanwó rẹ̀ láti Lagos State lọ sí Abuja. gbogbo àwọn tán tẹ̀lé lọ primary election tán wọ aṣọ yẹn tán fowó wọn ra aṣọ yẹn ó mọyì tán san fún ẹnì kọ̀ọ̀kan l'Abuja ń bẹ̀. bọ̀ torí pé ẹ jẹ́ aláìmọ̀kan ẹrù àwọn káàpù tán dé yẹn each cap ó bá 400 naira jáde wọ́n ra 200 pẹ̀lú pistol tán tẹ̀sí lára ó jẹ́ 200 wọ́n dẹ̀ pín fún ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan more than millions ẹ̀ ṣírò ẹ̀ ká sọ pé 20 millions ní fìlà tán ṣe náà ṣe ṣírò 400 times 4 million. ẹ sà ṣé kò tó kó gbé jáde ká máa pín fún àwọn ènìyàn kí àwọn ènìyàn ká má ṣe kíni ká má yàwó nàpó àti gbómúlé láńtà mọ́. èèyàn kù gìrì ó lọ kó 50 million ó kó jáde ó lọ kó fún àwọn èèyàn bí kan ìbéèrè mi kan ṣoṣo tí mo ṣe ń béèrè lọ́wọ́ ìwọ àti èmi àdẹni pé ìwọ tó ń tẹ̀lé olóṣèlú tó fẹ́ torí ara rẹ tó fẹ́ pa Tinubu àbí Àtíkù má sọ́tà Àtíkù sí o iṣẹ́ wo ni Tinubu ṣe èló ló gbà lówó ọdún 8 election ẹ̀ company mélòó ló ní kí ni wọ́n mèdì ní company Tinubu kí ni company tí Tinubu dá sílẹ̀ tó mú owó wọlé can you tell me one? ó ṣe gómìnà ọdún 8 tó o bá sọ fún mi pé ó nílé lẹ́kọ̀ọ́ rẹpẹtẹ báwo ló ṣe jogún ilé? ìbéèrè ni o gbogbo ilẹ̀ bàbá onífọ́mẹ́kà òun ló jókòó lé nínú Ìkẹjà òun ló jókòó lé nínú kí náà pè bẹ́ẹ̀ Ìkòyí ilẹ̀ Lagos State ló yí padà nínú gbogbo ibi tó lòun gbélé ní tó tà ní ìta tó ta millions ilé dànù gbogbo ibi tí Awólọ́wọ̀ fi kọ́ ilé tó fi kọ́ ilé ọmọ Oòduà ní Ìkẹjà gbogbo ẹ̀ ló fi kọ́ estate ẹ lọ sí Abattoir lára Abattoir agricultural kíní ní Abattoir tó yẹ bí ká ti máa sin màlúù tó yẹ ká máa fi gbin àgbàdo ó ti fi kọ́ Tinubu estate títí débẹ̀ láti bẹ̀ títí lọ sọ́nà Agége. What are you talking about? That is why mo fẹ́ sọ pé ẹni tó máa bá mi sọ̀rọ̀ yìí kó jáde kájọ fà á kó fàjà. You are a presenter ó dẹ̀ lè sọ̀rọ̀ ó dẹ̀ mọ̀ tí Tinubu ṣe ká pè mí ó ní ọmọ ọba kájọ ṣe program ìwọ fẹ́ sọ̀rọ̀ nípa Tinubu èmi fẹ́ sọ̀rọ̀ nípa Yorùbá nation àjọ wa máa béèrè lọ́wọ́ ara wa màá ní káwọn ará alẹ́ máa béèrè lọ́wọ́ wa ká máa dáhùn màá sọ mẹ́wàá fún ẹ ohun tí bàbá Awólọ́wọ̀ ṣe sílẹ̀ tí gbogbo yín ò mọ̀ lẹ́ni tó jẹ́ pé àwọn olóṣèlú iná wà lórí ẹ̀ gbogbo J4 J3 J1 my13 my14 ta ló dá gbogbo rẹ̀ lẹ̀ sọ fún mi. Have you read about it? Do you read anything pertaining Yoruba land? Gbàgbé bóyá ó lọ wọ eclax tá ń lò mọ́ ẹ̀ tá fi ya máàpù tẹ́wọ̀n geographer ń lò àwọn eclax yẹn gbàgbé
but I will take you mo dẹ̀ máa sọ bẹ̀ ní J4 ká bẹ̀rẹ̀ láti Ìjẹ̀bú Òde tá bá ti kọjá Ìjẹ̀bú Òde tá dé J4 tá dé J3 ká wá yà ká ti dé Ajébándélé lọ sí J1 J2 ká tó wá kúrò ńbẹ̀ ká dé Ọ̀rẹ́ ká lọ sí after Ọ̀rẹ́ ká lọ sí ọ̀nà tí à ń lọ sí ọ̀nà Òfòṣù ká wá yà ní Àṣejìrẹ́ ká wá gba Àṣejìrẹ́ wọlé ká lọ sọ́lúrógbó ká lọ mile 13 ká lọ mile 14 accusation land ni we are then today àwọn gáàdì night time we are answer a guard gbogbo àwọn igi gẹdú tó wà ń bẹ àwọn tíìkì tí bàbá Awólọ́wọ̀ gbé nígbà náà ta ló ta gbogbo ẹ̀ kójú wa ó tó làpá tíìkì is Tinubu ló ta òun àti Àtíkù náà jọ pọwọ́pọ̀ tẹ́ta gbogbo ẹ̀ dànù but lẹ́ni ẹ mọ̀ bí wọ́n ṣe rówó wọn because of who torí pé ẹni Sanwó-Olú ṣọ̀kan lẹ́nu ọjọ́ mẹ́ta ilẹ̀ kan tí wọ́n ti fún Dangote University you are a fool you are still supporting a fool. Nítorí pé torí Dangote òun ni Buhari ṣe ti bọ́dà Ìdíròkò àìmọye àwọn stupid governor wọ̀nyí mo ti sọ́rí onífìlà gogoro òun ni òjé kan ní new cement míì tẹ́ bá lọ sọ́nà redeem ẹni kó bọ́ọ̀tà kó wá sọ tá a bá parọ́ mọ́ kó gbé mi lọ ilé ẹjọ́ kájọ prove ẹ̀ ṣé ẹ mọ Gowon ṣé ẹ mọ Gowon láyé ológun ṣé ẹ mọ Gowon mọ́mí máa ẹjọ́ ẹ jẹ́ ká máa dáhùn yes or no Gowon ọmọ Gowon ló wá sógun state tó wá bá Amosun fún Ìbíkúnlé Amosun ó sọ fún Ìbíkúnlé Amosun pé àwọn fẹ́ dá new cement míì ńlẹ̀ ní after redeem camp ní ó wá ní kí Amosun wá sọ fún wọn pé kán sọ fún pé mọ yẹn ti ra oko lọ́wọ́ àwọn àgbẹ̀ ó ti ra obì ó ti roko obì ó ti sanwó bẹ̀ wọ́n ti ń ṣiṣẹ́ lọ́bẹ̀ ó padà wá lọ bá gómìnà Amosun ó ní Gbénga Daniel mọ̀ sí tí mo sọ yìí Ọ̀kárí Ìgbò àná ní Rẹ́mọ tó kúrò ńbẹ̀ kí Àjàyí ó tó wà ńbẹ̀ Àjàyí tó wà ńbẹ̀ Ọ̀kárí Ìgbò tó wà ńbẹ̀ ó wá ní kó lọ mú 1 billion wá ìyẹn wá níbo lòun ti fẹ́ rí 1 billion ẹ sì mọ̀ pé Amosun àti Gbénga Daniel wọn kì í ṣọ̀rẹ́ Gbénga Daniel ò sì lè lọ wájú rẹ̀ òun ló tì wọ́n lọ síbẹ̀ iṣẹ́ yẹn wà lókùdéètì nígbà tí Gbénga Daniel nígbà tí Amosun ti wá rí pé Amosun ti rí pé ibi tí ilẹ̀ yẹn pé wọ́n ti gba oko yẹn wọ́n ti gírèdì ẹ̀ ó wá ní òun kó tó máa ṣe ni pé kó lè kọ́ńkà ẹ̀ wọn ó wá lọ sọ ibẹ̀ di new Mokun estate kò rí tàtán ibi tó kówó tó gbogbo bíríìjì tó ṣe sí Ìjòkò tó ṣe sí Ọgbà Ayọ̀ tó ṣe sí Ìṣàgámù tó ṣe àwọn ọ̀nà tó ṣe káàkiri tó fi ba gbogbo Ògùn jẹ́ dèní eléni tó ṣe títí ẹgbẹ́ kọ̀ọ̀kan tí ò parí ẹgbẹ́ kan tí gbogbo ẹ̀ lukú déètì tẹ́ bá dé àwọn Àgbàdo crossing Ìjòkò dé gbogbo bẹ̀ kò ṣeé rí. gbogbo owó tó yẹ kó fi ṣe òun ló fi kó katapila àti gbogbo nǹkan tó rò pé òun mọ rí estate yẹn ta ilẹ̀ tí àwọn ènìyàn jìyà tó jẹ́ kí àwọn ọmọ Rẹ́mọ ọmọ Jẹ̀bú àtàwọn díẹ̀ ní Lagos State ní cement company new cement company yẹn ó dẹ̀ ti pẹ́ tó ti wà nínú Ìkẹjà tó ti yẹn 60 àwọn ni wọ́n máa ń kó cement àwọn POP cement wọlé mọ́mí máa tell off
torí pé wọ́n fẹ́ tọwọ́ bọ̀ mí lẹ́nu. Nígbà míì tí mo bá kàn wò wọ́n, mo kàn máa wo àwọn èèyàn bíi pé ọ̀tọ̀ níbi tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ lọ, ẹ lọ sí ilẹ̀ Yorùbá. Many things wà nílẹ̀ Yorùbá tó yẹ kí gbogbo àwọn ènìyàn kó jẹ́ kí ọpọlọ wọn ó ṣí sí. Kì í ṣe irú àwọn Fúnkẹ́ Akíndélé tó fi búrẹ́dì kọyín lọ́bẹ̀ jẹ torí pé orí owó Global ambassador wọ́n fẹ́ gbowó ọwọ́ ẹ̀, wọ́n ní kó wá ṣe vice governor, òun náà ń jó ẹ kó lọ bèrè lọ́wọ́ náìsì, kó lọ ṣẹ́ńjì tó wà lọ́wọ́ náìsì nígbà tóun náà gbé lọ sí Ọ̀ṣun. Ó mọ bí Tinubu ṣe gbà lọ́wọ́ òun nígbà tó gbà tó ní kó lọ tó. Òun náà máa tó kò tí ẹ̀ rí bí lọ ṣe gómìnà. Èkó ló bọ̀ lọ́wọ́ Tinubu. Ó mà ṣe o. Ẹ wo ẹja rìn síwájú. Ókè kó bá lè ṣe gómìnà ló kọ́kọ́ lọ sọ pé òun ò lọ́kọ mọ́. Ó mà ṣe o. Aláìmọ̀kan máa ń ṣe rẹ̀ o. Owó tó yẹ kó yá kó lọ kó síbì kan kó máa retí pé ìgbà tá a bá gba Yorùbá nation kó dẹ̀ fi dálé iṣẹ́ lẹ̀. Àánú rẹ̀ ò ṣe mí. Wo ẹ jẹ́ mọ́rọ̀ tí mò ń bá lọ. Ó lọ sọ ibẹ̀ ní Makun. Tó o bá ń lọ sọ́nà Ìbàdàn wàá rí New Makun estate, New Makun. Lẹ́ni ǹjẹ́ ó exist? Wàá dúró owó tó kó síbẹ̀. Wo bí bó ṣe bá ilẹ̀ jẹ́ ó lọ fi kọ́ ilé yànmọ́yànmọ́. Nígbà tó bá wá yá, a wá claim ẹ̀ pé òun lòun níbẹ̀. Bó ṣe ń ṣe náà nìyẹn o. Wọ́n máa fi orí gómìnà nísìnyí ó kúrò ní gómìnà ibi tí gbogbo yín ti jẹ́ aláìní làákàyè nìyẹn. Ẹ̀yin tẹ́lẹ̀ wọn olóṣèlú ó kúrò ní gómìnà. Ṣé kò sí ọmọ mìíràn lẹ̀ làwọn tán kàwé tán gba first class jáde wọn ò lè lọ sí senate ni? Ọmọ ọdún mélòó ni Bánkọ́lé tó fi ṣe speaker ńgbà náà kan tó lè kú mẹ́? Ìwọ tó ṣe gómìnà ọdún mẹ́jọ tó parí, ìwọ náà lo Ìbíkúnlé sẹ́nítọ̀ náà ló gbé wá tó wá fi ṣe gómìnà. O tún kúrò lórí sẹ́nítọ̀, o kúrò lórí gómìnà, o tún padà sí sẹ́nítọ̀. Ẹ wo Gbénga Daniel lẹ́ni, òun náà ti ṣọdún mẹ́jọ, ó kúrò ní ìlú ẹ̀ sì, ó tún fẹ́ lọ ṣe sẹ́nítọ̀ ní ìlú ìyá rẹ̀ ní Ọ̀gbẹ̀sẹ̀ J4 area Waterside. As APC ó ti rúlù PDP. Ṣé ẹ ti ẹ̀ gọ̀ ni? Ṣé ẹ gọ̀ ni? Ṣé iye yín ò sí? Dádì mọ́mì tá ń jọ administrator gbogbo yín ẹ lọ sáàṣì ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ káwọn àwọn màmá bàbá wọn yìí ẹ̀yin ilẹ̀ ń gbọ́n tá ń ṣe tá a bá jáde lọ a ní láti jẹ́ kó máa yé wọn. Inti people want to be listening for you. Àwọn tá fẹ́ gbọ́ lẹ́nu yín nìyẹn. Ẹ má bínú, kì í ṣe jà. Kì í ṣe àwọn Tinubu gòkè lọ lẹ́ni, Tinubu gòkè lọ. Àwọn kan kóra wọn lọ sọ́dọ̀ bàbá Akíntóyè, àwọn kan náà wọn náà fẹ́ jalaga, àwọn kan náà fẹ́ jẹ́ kíní kan. Ibo lẹ ti ṣiṣẹ́ dé. Mọ́mì kan pè mí lára àwọn màmá tó bá ń bá mi sọ̀rọ̀ ni. Ó ní dádì, àwọn èèyàn kan sọ pé nínú Ondo township ní ìlú tèmi pé wọn ò tí ì gbọ́ nípa Yorùbá nation. Mo ní pátá. Gbogbo àwọn òkèèrè, àwọn tẹ́kùlẹ̀, lájẹ́, gbogbo ẹ̀, àwọn ìlú wọ̀nyí tí mò ń dárúkọ, àwọn abúlé wọ̀nyí, gbogbo ẹ̀ láti wọ̀ lọ. Gbogbo ẹ̀ láti fi gbága pẹ̀lú àwọn èèyàn. Tá a ti jẹ́ kó yé wọn pé ìyàtọ̀ wà tá a bá gbalẹ̀ Yorùbá. Gbogbo wọn máa jáde nínú igbó ọ̀nà tí ò dáa. Àwọn màmá Bọ́dúnrìn wà bíbá. Ó ní ìlú kan nínú Ẹ̀gbá yẹn ní ẹ̀yìn Ìṣíún, mi ní dárúkọ ìlú yẹn. Àwa la lọ lé Fúlàní kúrò ń bẹ̀ fún wọn tá bá fẹ́ gbé wa kán gbé wa. Ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ dẹ̀ máa ń ṣẹlẹ̀ ń bẹ̀, ìgbà tí Fúlàní pa ọlọ́kadà, ó pa Yorùbá ọlọ́kadà làwa ṣe gbọ́. Àwọn Yorùbá tó wà ń bẹ̀ dẹ̀ fẹ́ bò mára, àwọn tó ń jẹ́ olóṣèlú tó wà ń bẹ̀ wọ́n fẹ́ bò mára. We go over there. We thank God pé ọba tó wà ń bẹ̀ dẹ̀ support wa nípasẹ̀ ọtí fẹ́ olùgbàlà, Ọlọ́run sì fún wa ṣe. We removed all of them. Àwọn tán náà gbé nínú oko, tán gbé nínú ẹ̀, a dá wọn padà sí ìta, sí Sábó Ìṣàgámù.
Daddy, mommy, what are you waiting for? Àwọn kan ò gbọ́ àgbọ́yé ilẹ̀ yìí. Wọ́n ò mọ̀ pé ẹlòmíín ṣì ń béèrè títí dọ̀la pé tá a bá gba Yorùbá kí la fẹ́ fi kún. Ìyẹn tá a fẹ́ fi kún náà gbà lọ́wọ́ wa. Ìyẹn tá a fẹ́ fi kún òun ló jẹ́ kí Tinubu sọ fún yín pé kán má pa òun mọ́ tàn. Torí ó ti mọ̀ pé gbogbo nǹkan tá a ní a máa gbà padà. Ṣé ẹ mọ̀ pé gbogbo akúmẹ̀ tẹ́ ẹ̀ pariwo akúmẹ̀ yẹn nínú akúmẹ̀ yẹn ilẹ̀ Oòduà ni àbí o mọ̀? Tó bá gba akúmẹ̀ tó gba bí Dunlop ayé àtijọ́ yẹn tó ń gbà bọ̀ gba ibi Guinness tó fẹ́ gba abẹ jáde sí Agége, gbogbo ibẹ̀ yẹn nínú gbogbo ibẹ̀ yẹn títí di bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí àwọn ilẹ̀ kan ṣì wà ń bẹ̀ tó lé ní 2 acres or 3 acres tó jẹ́ pé Oòduà farmland ni tó ṣì wà ń bẹ̀ bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí. Wọ́n kà kọ́ àwọn ilé epo kọ̀ọ̀kan síwájú ẹ̀, wọ́n kọ́ àwọn factory níbi big milk àwọn cowbell milk company yẹn. Lẹ́yìn ẹ̀ báyìí ilẹ̀ yẹn wà bẹ́ẹ̀, àwọn igi ńláńlá ló wà níbẹ̀. Wọ́n ní ta ló sọ Tinubu ló ti géètì ibẹ̀ ó sì rìsáàfù bẹ́ẹ̀ lẹ́dọ̀ọ́lá torí ọ̀rọ̀ Yorùbá nation ò ní ò jẹ́ kó tí ì ṣe kíni. Ẹ wo bí tí àwọn APC ń lò nínú akúmẹ̀ yẹn tán fi ń ṣe headquarter yẹn ilẹ̀ Oòduà ní. Awólọ́wọ̀ ló create gbogbo bẹ̀. Ibẹ̀ ni wọ́n fi ṣe national supply ayé ìgbà yẹn. Mami, go and investigate. Àwọn bàbá tán ní àwọn bàbá tán yọ̀ọ̀dá ẹ̀ tán fi ń dáko. Irú àwọn bàbá onífọ̀mẹ́kà tí mo sọ àwọn náà ní tán ní kọ̀mpútà gbogbo inú kọ̀mpútà village. Wọ́n rà á lọ́wọ́ àwọn èèyàn tán fi ń dáko ní. Tinubu nígbà tó di gómìnà ló gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀. That is ẹ jẹ́ kí iye yín ṣe. Ẹ jẹ́ kí iye yín ṣe. Ẹ wo ọba ńlá ìyá tó máa ń sọ̀rọ̀ wọn tó torí wọn làbújá. Ẹ wo gbà táwọn ìní táná sọ ìbònú lọ́sùn. Ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ jáde sí Gbénga sí Sanwó-Olú. Ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ sí Dàpọ̀ Abíọ́dún. Ibẹ̀ lẹ ti máa mọ̀ pé àṣírí àwọn olóṣèlú yìí kan wọ́n mọ àṣírí. But wọ́n ti jẹ dodo, wọn ò lè so dodo mọ́. Ìwọ náà má tún darapọ̀ mọ́ wọn ṣègbè. Má tẹ̀lé wọn lọ sí oko ìparun. Má tẹ̀lé wọn lọ sóko ìparun. We have resources. Ẹ wo water bill tán náà fẹ́ máa ṣe. Ṣé àwọn ní omi ni? Ṣé ẹ lọ ṣe rí pílà yẹn? Ẹ má jà máa tanra wa jẹ. Gbogbo nǹkan lè ní ọmọ ọba ń wádìí. Ẹ lọ investigate tí n bá parọ́ àyàfi tán bá ṣe máa lọ ṣe lọ́la. Ẹ lọ sí Jẹ̀bà kẹ́ẹ̀tọ́ omi tó gba Jẹ̀bà tó gba lọ sí Minna lọ sí Kanji Dam. Ṣùgbọ́n ńlá ló gbàbẹ̀. Tán pè ní River Niger tí mo go pákìrì gẹ̀mọ̀ ibi tán ṣe iná Nàìjíríà sí tẹ́lẹ̀ ní Kanji Dam. Ẹ lọ wò ó ń bẹ̀ ṣé wọ́n rí àmọ̀ Nigerian flag tán mọ̀ yẹn tán ni wọ́n ti ń ṣe pílà síbẹ̀ wọ́n fẹ́ ṣe water kìíní kan. Ṣé ìtàn mọ̀ sí island yẹn ṣé mọ̀ síbẹ̀ ní Niger ṣé mọ̀ síbẹ̀? Ṣé mọ̀ síbẹ̀? Mọ̀. Why do you deceiving yourself? Àwọn nǹkan mi wà tó jẹ́ pé ẹ máa fi kúnra wọn. Gbogbo ọ̀dọ̀ wọn dé site ni inú igbó ni. Ẹ wo ibi tí iye yíyẹ kó ti ṣí lójoojúmọ́ náà ní Boko Haram wà nínú Sangisa. Ẹjọ́ ṣé Sangisa yẹn tán pariwo lójoojúmọ́ yẹn ṣó tó Lagos State ni tí wọn ò rí bọ́ǹbù tán. Tán rí omi gbogbo náà dà síbẹ̀. Àwọn abarapá aeroplane tanara lọ́wọ́ Amẹ́ríkà ní ibo ló wà owó rẹ̀. Buhari ti fi ń kọ́ ilé sí Abu Dhabi. Yes. Ó ti fi ń kọ́lé sí Abu Dhabi. Ibi tó fẹ́ gbé, ibi tó fẹ́ lọ sí, bó ṣe ń fi oyè yín lẹ̀, Abu Dhabi ló fẹ́ lọ gbé. Ṣé iye yín ò ṣe? Ṣé ìwòrò opportunity àti kúrò Nàìjíríà? Ibi tí orí Nàìjíríà dàdé, mami, ìwọ tó orí ọ̀fẹ́ gbà
tó bá fẹ́ parọ́ tí ẹ̀ mú owó náírà mú 1 million bẹ́ẹ̀ kó gba Dubai lọ kó wá kó owó Nàìjíríà dání kó Ọlọ́run wá ṣe kó wá ní stopover ní Rwanda kó ti kúrò Nàìjíríà tó o ṣe ń kó Nàìjíríà money lẹ̀ fún wọn pé ẹgbà mọ́mì wọ́n máa wọ́ ẹ bí igi ni bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ wà láàyè wọ́n máa ní what is this? We didn't want it. We need dollars. Wọ́n gba CD owó Ghana. Wọ́n gbowó Kútọ́nù. Wọ́n gbowó Nàìjíríà mọ́ o. Ti Nàìjíríà tán po. Mo ló tán po. Ọjọ́ kejì ọjà. Kí la wá ń ṣe nínú ẹ̀? Gbogbo ìwé tá là ń kà náà. Tó o dé ìlú òyìnbó wàá tuntun mi kà. Ìjọ wo lórí òyìnbó kan tó lóun lọ kàwé ní Nàìjíríà tó jẹ́ pé àwọn náà wá ń kàwé ní OAU tó jẹ́ pé àwọn náà wá ń kàwé ní Awólọ́wọ̀ University àwọn náà wá ń kàwé ní LASPOTECH ibẹ̀ náà ti ń gboyè dókítà tó dára jù àsìkúwe kìíní kan àsìkúwe ní Zaria ibẹ̀ náà ti ń gboyè tó dára jù wá di pé páálí wọn wá di rádaràda nígbà tó ọmọ yunifásitì bá fi odidi ọdún 3 lọ sí school fún semester kan ẹ wo gbà tí àwọn aṣọ ti close down. Daddy, mommy, you are still dancing, you are still collecting aṣọ Ankara. Ẹ wo iye data n tó bá rà nílùú òyìnbó ló máa lò ẹlòmíín rẹ pé ẹnìkan mú òun ní last 2 months tó wá bá mi Nàìjíríà ó wá fún mi ní láìnì kan ó ní kí n lò ó mọ́mì mo dẹ̀ ó ní láìnì Saudi Arabia kí máa fi ṣe program Koiki God bless you Taiba Koiki God bless you ẹ̀rá ànúgbà o ibi ò ní ṣẹlẹ̀ sí yín mọ́mì ògo Ọlọ́run yóò farahàn nínú ayé yín o lórúkọ Jésù gbogbo nǹkan wọ̀nyí ẹ fi ìsọlẹ́nu sílẹ̀ tẹ́ ẹ bá ti gbowó ẹ jẹ́ á mọ̀ pé ẹ ti gbowó tẹ́ ẹ bá ti gbowó ẹ jẹ́ ká mọ̀ pé ẹ ti gbowó ẹ má fi ẹ̀mí àwọn ènìyàn sínú ibi torí pé nígbà tí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun bá ń ṣiṣẹ́ èèyàn wá lọ máa campaign lábẹ́lẹ̀ ẹlòmíì akàdédé sọ̀rọ̀ briefly àwọn kan wọ́n ṣe àwọn kan olóṣèlú kan dáa àwọn kan ò dáa má jẹ́ ń parọ́ fún ẹ kò sí èyí tó dáa nínú wọn ojú ló ká wọn mọ́ tán bá sọ pé wọ́n dáa irọ́ ni wọ́n pa wọn ò dáa they are killer apànìyàn ní gbogbo wọn tán bá ká ẹ mọ́kànnà wo wọ́n á bẹ́rí ẹ fóògùn àwa lájọ ń bá wọn rìn ikú ń bọ́ mọ́ rìn ikú ń dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ń dẹ́kú ni o bó o bá dé ibi tán àwọn klọ́ọ̀bù tí wọ́n ti ń gbádùn lálẹ́ ẹ̀rù Ọlọ́run á bẹ̀ ẹ́ àwọn ni wọ́n corrupt gbogbo àwọn ọmọ mo sọ̀rọ̀ kan láàárọ̀ mo ní àwọn obìnrin wọn ò yá wèrè wọn ò kì í ṣe wèrè àwọn ni wọ́n lọ kọjọ́ yìí wọ́n lọ pe àwọn ẹ̀mí àìmọ́ jáde láti inú igbó nígbà tán pe àwọn ẹ̀mí yẹn jáde tán wọn ò lè ní ohun tí wọ́n máa fún àwọn ẹ̀mí ibi wọ̀nyí jẹ òun ló jẹ́ kí àwọn ẹ̀mí yẹn wá ya sí ìgboro báwọn ọmọ àtòwákàdédé róbìnrin míì á kà máa ṣe bí wèrè wákàdédé róbìnrin ó dá akàdédé máa dá sọ̀rọ̀ àwọn olókìkí òru ẹ bọ́ra ibi ó ti jáde sáàrin ìlú Nàìjíríà ti collapse àwọn ọba ti gbàbọ̀dé. They are deceiving you. Tẹ́lẹ̀ àwọn ọba ti mọ bí wọ́n mọ bá ṣe ń ṣètùtù bí oní ìlú kọ̀ọ̀kan tẹ́lẹ̀ wọ́n ọba ní àárín kínní wọ́n lè pọ́n mi sí orí àwọn obìnrin tí wọn ò tí ì bàlágà. Ọmọ mélòó ló fẹ́ sọ pé kò bàlágà? Nígbà tí mo rí ọmọ primary 4 primary 5 ọyàn ayé rẹ̀ ojú tó ń tòtò báyìí lọ mọ́mì wọ́n ń jà torí ọkùnrin. Ó rí i pé ayé ti Nàìjíríà ti dàrú. Nígbà tí bàbá tó ń bá ọmọ ọdún 3 sùn kì í ṣáyé ò ti bàjẹ́ wọ́n jọ máa ń gbé nínú yàrá ṣé ìgbà ìkẹyìn tá ń sọ kọ́ lélẹ̀ wọ́n ti ń para wọn jẹ
nítorí pé gbogbo many things tó yẹ pé kẹ́ ẹ jókòó kẹ́ kí ẹlòmíì máa sọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà kó dẹ̀ máa sunkún. Ẹ̀yin ò mọ bẹ́ẹ̀ ṣe ń gbádùn bí tẹ́ wà ní. Some people out of you, they are still in that country. Wọ́n wà ní ilẹ̀ àjèjì yẹn, wọ́n wà ní ilẹ̀ America, Canada. You are fine. Wàá jáde, wàá gbé mọ́tò, wàá wá mọ́tò, wàá délé. Common phone. Daddy, wo tó ń bá mi sọ̀rọ̀ tó sọ pé Tinubu ní kí lọ dìbò fún Nàìjíríà yẹn. Fóònù tó ń lò, ó mọ iye ọdún tó fi ń sanwó ẹ̀. Someone told me, òun ra fóònù. iPhone tó jẹ́ pé tó bá mú wá Nàìjíríà wọ́n lè ní 1.8 million. Òun ló gbé dání iPhone 8 kí ló ń pè iPhone 13 Pro Max. Almost 1.8 million ní Nàìjíríà. Mo dẹ̀ rí lọ́wọ́ ẹ̀. Mo ní, where did you see this? Mo ní, You take it long. Agba lónìí ẹni ọdún mẹ́jọ ni mo fi sanwó ẹ̀. mo ní, ọdún mélòó? Ọdún mẹ́jọ tó o bá lọ síbi tán ti ń ta fóònù ní Nàìjíríà tó fẹ́ sanwó fóònù, wọ́n á gba owó gbogbo àkáǹtì ẹ, ó dẹ̀ gbọ́dọ̀ dẹ́pọ́sìtì, sórí ó gbọ́dọ̀ san kọjá oṣù mẹ́ta o. Tó o bá kọ̀ tó o san, wọ́n máa fọlọ́pàá bá mú ẹ lé. Ètò wa wẹ ẹlòmíì á tún sanwó fóònù tán torí pé wọ́n ní access sákàǹtì ẹ, wọ́n á tún máa kówó ẹ̀. Ẹlòmíì á ní mọ́tò tó ń lò yẹn ó ti di old school. Rántí pé àwọn kan wà ní títì ẹ ti ẹ rọmi sí ẹjọ́ ṣé ọ̀van mọ́tò ọ̀nà Abẹ́òkúta tó ń ná Abẹ́òkúta yẹn ṣé Tòkunbọ̀ ẹ wà? Ṣèbí torí pé ẹ mọ nǹkan tá fẹ́ ṣe Yorùbá nation, and I'm telling you the truth. Ṣé ọ̀van ta ni ọmọ van mọ́mí tẹ lọ́ọ̀fù tẹ láìkì ẹ fẹ́ kí Abraham Adeboye ó ní 3 years with data. Ẹ ti gbọ́? Èyí tá a ṣe lọ́wọ́lọ́wọ́ yìí data 1,520,000 ní bá ṣe ń ṣe. Ẹ ṣe oúnjẹ rẹ ẹ̀yin tẹ́ bá mi tẹ lọ́ọ̀fù tẹ láìkì ẹ ní fowó gbọ́mọ sí. Ayé yìí ti dàrú. Ayé ṣe kíni? Ó ti polúkú wọn ṣu, ó ti mess up. Nàìjíríà yìí ti gbogbo wa níbo táwọn ènìyàn ìkà àwọn ẹni bí. Ṣé rí when you are plan, àwọn kan máa gbàdúrà fáwọn ọmọ ìjọ wọn, àwọn ní orúkọ Jésù lágbájá ọmọ lágbájá Olúwa ṣínà fúnjọ lọ lóyìnbó. Ó dáa. But ìjọ wo la fẹ́ gbàdúrà fẹ́ni tó wà nílùú òyìnbó pé kó wá Nàìjíríà? Jọ kí ló ta Nàìjíríà mọ́? Gbogbo orílẹ̀-èdè ní gbogbo àgbáyé lé ní báyìí Dubai ni everybody ń lọ enjoy olùdé. Àwọn ọmọ yín fẹ́ gbọ́lùdé tẹ mú ń wo kinní kan lórí fóònù lẹ́ni. Dubai sọ pé gbogbo àwọn tourism wọ́n tún ṣe lọ́wọ́ fún December time. Oṣù wo la wà yìí? Wọ́n náà tún títì wọn ṣe seriously báyìí fún December time. A dẹ̀ wà nínú oṣù keje. Wọ́n dẹ̀ ti ń tún lù wọ́n ṣe de ẹ̀yin tẹ́ ń bọ̀ ńbẹ̀. Àwọn senator kó obìnrin 8 àwọn ọmọ yín tẹ́ lọ rò pé wọ́n wà ní Nàìjíríà wọ́n á kó wọn wá síbí. Àwọn ìyàwó ilé London l'Amẹ́ríkà tẹ́ rí ṣe ẹni wọ́n invite mi ọ̀rẹ́ mi fẹ́ lọ ṣe birthday ní Dubai. Ìwọ náà fò wá torí orí ọ̀fẹ́ ó wá dóko senator. How much she want to give to you? That is why you are saying ẹ dìbò fún wọn. Bàbá wa ló kàn. Àbí? That is why you said that. Ṣùgbọ́n ayé àwọn kan bàjẹ́. Ṣé bí ìwọ náà máa wálé lọ́jọ́ kan? O ò lè proud of your country again. Níbi iṣẹ́ tó o ti ń ṣiṣẹ́ nílùú tó wà yẹn. I'm talking to you ẹ̀yin tẹ́ wà ní diaspora. Ṣé rí ibi iṣẹ́ tẹ́ ti ń ṣiṣẹ́ ẹ̀yin lẹ ń dá wàhálà alẹ̀. Ẹ̀yin lẹ dá wàhálà lẹ̀ jù. Ọ̀pọ̀ nínú yín ló support Yorùbá nation. Gbọ́n ẹ̀yin mú sọ́wọ́n kan àwọn kan ṣojú ayé. Àwọn kan ṣojú ayé. Ẹ fà àwọn olórí burúkú tó wà Nàìjíríà lẹ̀. Àwọn yẹn máa bá Nàìjíríà lọ ni. Tí kinní kan bá ṣẹlẹ̀ lénìí. Tí bá sọ kinní kan fún yín lénìí. Lénìí yìí pé ẹ̀yin ẹ kà sọ pé
mọ́mì mi o tẹ́ ẹ̀ bá ti ṣe Yorùbá nation èmi ò lówó oúnjẹ tí mo fẹ́ fún yín ní Nàìjíríà. Àbúrò mi o tó o bá ti sọ̀rọ̀ tó o bá ti support Yorùbá nation ìbò ló gbọ́n Yorùbá nation wo abi tán ti ṣe Yorùbá nation lọ tó o bá ti máa jáde pé kó o ṣe Yorùbá nation owó tí mò ń fún ẹ mi ò fún ẹ mọ́. Ààrẹ ni tó wà nílùú ìbò nínú yín tó jẹ́ òun ló ṣe ń bọ́ àbúrò ẹ̀ tó ń sanwó skul àwọn ọmọ ìyàbúrò ẹ̀ tó ń sanwó skul àwọn ọmọ àbúrò ẹ̀ àwọn àbúrò ẹ̀ bíi 4 òun ló ń bọ́ wọn òun ló sanwó ilé wọn. Ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o iná ló tàn epo wọ́n tún fowó kánwó epo 179 ẹ kúkú sọ di 200 180 2 and 3 4 550 wọ́n tún ní ó tẹ̀ ti di 800 kerosene rẹ̀ àròkún lemúlemú kẹ́ ẹ tó kú òǹlé èlò lè ra kerosene. Màmá wà lábúlé o àbí ìyá bá lọ sí hospital ara mọ̀mọ́ ò yá àwọn kwam nurse náà ń tọ́jú ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yàrá ẹ̀ mẹ́. Panadol common Panadol is 200 naira per sachet. Èdè ní Nàìjíríà dá ẹni Tinubu méjìlá Tinubu ò lè ṣe Nàìjíríà dáadáa ṣe pé eléyìí ò ṣe pé mi ì ṣe pé mo ń sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín ni. Bá Tinubu jẹ́ méjìlá 100 ẹ̀ kò lè ṣe. Sórí èyí tí apárí ọmọ Yakuba tó ní òun Peter Obi tó ń rojọ́ tẹ̀yìn rìtì ní ẹ̀yìn Peter Obi lẹ́wọ̀n àdìbò fún tún jẹ́ kíní kan ìyá. Ṣé Peter Obi is not among of the minister kí ló dì mú ẹ sọ nígbà tó ṣe gómìnà ṣé ìlú ẹ̀ dàbí Amẹ́ríkà àbí ìlú ẹ̀ dàbí Dubai? Kí ló dé tí ò generate yẹn kó lọ pọlọ yẹn kó fi generate ìlú ẹ̀? Òde nìyí. Èmi sọ fún àwọn ọmọ ìjọ mi pé onínú dúdú ọlọ́rẹ̀ ẹ má san ìdámẹ́wàá ẹ mú ìdámẹ́wàá yẹn lọ fi bọ́ òpó àtàwọn aláìní. Ẹni tó bá ní nínú chọ́ọ̀chì tèmi o pé mo ń gbàdúrà fún ọ pé mo gbàdúrà fún ọ rí pé mami lọ san ìdámẹ́wàá èmi á sọ fún ẹ pé ṣé ẹ máa san ìdámẹ́wàá ẹ lọ fi bọ́ òpó àtàwọn aláìní. Don't pay your tithe to me. You can àwọn aláìní wà ń bẹ tó máa fi rán ní school tó o bá mú wá fún mi màá fi ra oúnjẹ fún àwọn aláìní ní torí èmi níṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ mò ń kọ́lé mò ń ralẹ̀ mò tún ń ṣàgbẹ̀. Mo máa sọ fún ẹ pé láyé ibi tá a bá délé ni a man that called himself a full pastor is a fool. Torí èmi ò mọ ibi tó ti gbóhùn Olúwa tó sọ fún ẹ pé kó má ṣiṣẹ́ kankan. You need to work. Tó o bá tiẹ̀ lè ṣe o gbúdọ̀ ní ṣọ́ọ̀bù tó o bá ní ṣọ́ọ̀bù lọ máa ta bíbélì ń bẹ àbí lọ ta bíbélì o tòróró kó ta kándù kó tọ́ ilé wọ́ta ẹlòmíà lọ kó lé wọ́ta jọ a kó gbogbo ẹ̀ sórí tébù bí mo ṣe kó tó sí tébù yìí a máa tọyọ kan 100,000 kí ló dé ṣé Jésù wà nú ẹ̀ ni? Ara ibi tá a ti ń parọ́ fúnra wa ni ìbò ló jẹ́ kí wọ́n rí opportunity. Ẹ gbọ́ bàbá Adeboye ẹ gbọ́ bàbá Kumuyi ẹ gbọ́ bàbá Oyedepo ẹ gbọ́ bàbá Abiyara àti gbogbo yín pátápátá tẹ́ ẹ kò ń bẹ̀. Kí lẹ fi ń fẹlá owó ọmọ ìjọ ni. Tá bá gbé pásítọ̀ wa kan wá láti Nàìjíríà tá ń gbé wá sí Amẹ́ríkà kò ní wá Nàìjíríà mọ́ ó gbà kó o má lọ ṣọ́ọ̀ṣì yẹn mọ́ á lọ máa ṣiṣẹ́ tara ẹ̀. Èmi ò gbàdúrà rí láyé mi pé Olúwa jẹ́ kí n lọ sí Amẹ́ríkà rí. Èmi máa ń gbàdúrà láyé ìgbà kan ni Olúwa jẹ́ kí n jẹ́ nìyàn ní ìlú tí mo wà yìí torí pé ibi tí Abraham wà ó padà jẹ́ nìyàn Lọ́ọ̀tì rìnrìn àjò ó ṣe kí ni ó dahoro padà. Bọ́lọ́run bá kọ́ màá dá Amẹ́ríkà. Mo ti dé Europe àbí UN náà ni mo ti dé Rwanda rí mo ti dé Dubai rí mo ti dé South Africa rí kí ló tún kù dáàdì mọ́mí kí ló tún kù kí lèèyàn bá kiri. That is why mo ti lọ bẹ̀ mo ti rí tí wọ́n ṣe ń bẹ̀ mo ti mọ tán ṣe ń bẹ̀ mo ti gun flight rí mo ti taste ìgbádùn.
ọmọ nàìjíríà kí ọmọ nàìjíríà wà ní odindi ọdún kan kó má lè wọ mọ́tò láti abúlé ẹ̀gbá dóṣòdì. I can tell you facts. Kó o bá wọ mọ́tò nàìjíríà á fà ẹ́ láṣọ ya, mọ́tò ọmọ nàìjíríà á fà ẹ́ ní síìtì ya, òjò àárọ̀ òjò á pa ẹ́ níbẹ̀, mọ́tò míì ò ní gíláàsì, láìlọ́n náà fi bò ó. Lọ wo àwọn mọ́tò kọ́ńtì tó kù. Tó o bá ní lọ gọ́gù fóònù ẹ kó wo táksì wọn bó ṣe rí, wo mẹ́trò wọn, ẹ̀yin ẹ lọ wo tírèènì nàìjíríà lẹ́ni àkọ́kọ́ tó jẹ́ pé wọ́n máa ń jókòó lórí tírèènì tí wọ́n kọjá lọ Kòtónú bẹ̀ yẹn, o ò lè réyàn lórí tírèènì wọn kí tírèènì máa lọ kérò dẹ̀ lọ gungun sórí tírèènì. Nàìjíríà ló kọ́kọ́ ṣe best record tá a kọ́kọ́ break nìyẹn. Rẹ́kọ̀dì míì ni pé ká máa fọ̀kadà gbé màlúù. Àbí tó bá lọ Wọ́rí, o ti dé Wọ́rí rí, gidi wẹ ẹ wọ, o ti dé Wọ́rí rí. Mo dé Wọ́rí lọ́jọ́ kan, nígbà mo dé Wọ́rí ẹ mọ̀ nǹkan tí mo rí ní ọdún yìí náà ni. Mo dẹ̀ rí márúwá, wọ́n tún ṣe extra ìrìn míì, wọ́n tún ṣe sí orí márúwá. Ìyẹn náà fi ń kẹ́rù níwájú yẹn síìtì yẹn, wọ́n wá tún ṣe extra seat. Ṣèbí Lagos State níbí míì wọ́n fi àyò ṣì ń dáwọn dókè kán má gbèrò síwájú. Ìwọ lọ Ṣàgámù, àwọn ẹlòmíì tún ṣe síìtì, wọ́n ṣe sí red and light ní Ṣàgámù lẹ́ẹ̀lẹ́bẹ̀ẹ́ ní Rẹ́mọ. Nàìjíríà ayé ẹ ti polúkú wọn ṣú. Lẹ́gbẹ̀ẹ́ báyìí ìyẹn ká jókòó sẹ́gbẹ̀ẹ́ dírẹ́fà lápá bí báyìí, tó bá wu dírẹ́fà lápá bí báyìí ìyẹn ká jókòó lébẹ̀ náà, a kó mẹ́ta sẹ́yìn, a kó mẹ́ta síwájú, ó jẹ́ pẹ̀lú dírẹ́fà. Ìkan bí dírẹ́fà ti pẹ̀lú ó jẹ́ mẹ́ta wájú, mẹ́ta lẹ́yìn ó jẹ́ mẹ́fà. Adẹ̀ṣe márúwá fẹ́yàn mẹ́ta. Àwọn seat 14 passenger wọ́n á tọ̀ ní ẹ̀ padà sí 18 passenger. Ẹ wo adúrú owó tí wọ́n kó jẹ, tí Sanwó-Olú kó jẹ tó ní a ní coronavirus ní Nàìjíríà. Títí dèní yìí wọ́n sì ń jẹ owó yẹn. Tó bá kọjá ní international airport, tó bá mú ìwé yẹn dání, mú iye tá ń ṣe COVID-19 pé wọ́n kà fẹ́ fún ẹ ní certificate pé ò ní COVID-19 bó o fẹ́ travel out lásán. 80, 70 for less than 50,000. Ó dẹ̀ gbọ́dọ̀ gbà. Bẹ́ẹ̀ làwọn immigration yẹn á tún máa tọrọ owó ní ẹgbẹ̀gbẹ̀ títí bẹ́ẹ̀ tó bá tún kọjá bẹ́ẹ̀. Ìgbà tí ìyàwó mi travel last time, ó kọjá lọ. Ìyàwó mi sọ fún mi pé ní bó ṣe ń dé airport báyìí ó fẹ́ máa kọjá lọ, wọ́n sọ fún pé 1,000, 2,000 bó ṣe ń dá fún ó ní wèrè ni wọ́n ní airport yẹn o. Ṣé ìlú nìyẹn? Mo ní ṣé ìlú nìyẹn? Ẹ dáhùn, ṣé ìlú nìyẹn? Ṣèlú rẹ ni. Ayé ti ayé mi má pátá. Kò sí school, kò sí ilé ìwòsàn, kò sómi, kò sí iná, gbogbo ìgboro dákì. Àwa ń gbé ayé ogun. Giant of Africa, giant for nothing. Let's break Nigeria and put Nigeria down. And everybody should realize. Tèmi ni pé ẹ̀yin pásítọ̀ ẹ tètè ké gbàjarè síta. A fẹ́ mọ ṣọ́ọ̀ṣì torí ẹ̀yin bàbá wọ̀nyí. Àwọn fọ́tò tá gbé síta yẹn, ẹ jẹ́ ká tètè gbéra wọn. Ẹ̀yin kan ẹ sọ fún Tinubu àti Ṣètìmọ́ pé tí wọn ò bá gbé àwọn pásítọ̀ wọn àti ṣọ́ọ̀ṣì wọn, a fẹ́ mọ̀ wọ́n bí tán ti joyè bíṣọ̀bù. Ẹ̀sà ẹ̀yin ni màá máa bẹ̀rẹ̀ sí fi èpè ránṣẹ́ sí o, torí pé wọ́n ní bí ìdí bá bàjẹ́ tó nídìí ni o. Tẹ̀rí pé rọ́rọ̀ sọ láti bí ìjẹta lé ọ̀rọ̀ ilé lórí. Ó máa ṣe o. Wẹ́ Nàìjíríà ó ti kú. Ẹ jẹ́ á lọ sí. Káwọn ọmọ Nàìjíríà dẹ̀ ṣe kí ni? Àwọn ọmọ tí Nàìjíríà bí Yorùbá. Yorùbá ló bí Nàìjíríà. Torí dèdèrè kan sọ fún mi pé Nàìjíríà ló bí Yorùbá, Nàìjíríà ló bí Nọ́ọ̀tì, ní Nàìjíríà wo ló bí? A ti ń ṣe ilẹ̀ Yorùbá. A ti ṣe ilẹ̀ Yorùbá.
kó tó di pé òyìnbó wá wá colonize wa. Aláàfin Ọ̀yọ́ empire ti wá. Ẹ lọ ká story Yorùbá. It is well with you. Ẹ má jẹ́ kí n máa làágùn jìnnà kẹ́yìn Sọlá Balógun. Olú Bùnmi ẹ̀kálẹ̀. Nítorí pé ẹ jẹ́ kó yé yín lásìkò. Ẹ sọ fún àwọn ẹbí yín pé wọ́n tàn wá ni o. Nígbà téèyàn kan sọ pé òun ò fẹ́ kó muslim tán dẹ̀ lọ tó kó wá tán lọ kó bíṣọ̀bù tán lọ kó fake bíṣọ̀bù jọ. Ṣé ẹ fẹ́ sọ pé Shettima di born again ni àbí kò yé wa? That is ohun tó yẹ ká jọ ìyẹ̀wò nìyẹn o. Ẹ̀yin administrator tẹ̀ ń campaign fún PDP. Ẹ sọ ẹ bá ti ń bú APC ẹ máa képe fún PDP. Ẹ má gbé ènìyàn kankan. Even Sowore gan ó dáràn lọ́wọ́ mi torí pé orí rẹ̀ dàrú because torí ẹ̀ ò bá dàrú tó sọ pé òun fẹ́ kó youth jáde. Ṣé ó lè tún Nàìjíríà ṣe ni? Ebó náà ló ń bá bọ̀ yìí. Ṣebó náà ló ń kó lọ yìí. Ẹ má jẹ́ a máa tàn ara wa jẹ. They have plan for their self. Well, it is well with you. Tẹ́ ẹ bá gbọ́. Ṣẹ́rí, ó ní tinú omi wà nú omi tẹ̀lé lòlùbú wà lẹ́yìn ikú rẹ̀. Ó ti dára fún mi ná. Torí pé mo máa ń sọ fún yàn pé mi ṣe màdàrú sẹ́nì kankan. Bẹ́ẹ̀ ni mo sì gbowó ẹnikẹ́ni jẹ. Ní sì ṣe bí sí ẹnikẹ́ni. Ẹni bá wá robi rò mí ni ó forí ara rẹ̀ gbé. Ṣùgbọ́n mo sọ fún yín, ẹni bá robi rò ẹ́ o yóò forí ara rẹ̀ gbé. Òtítọ́ la máa sọ tí Jésù yóò sì fi dé. A dúró lórí òtítọ́ náà, òtítọ́ yóò sì gbé wa lékè. A jọ rí àánú gbà. Àánú kò ní fọ ayé rẹ rú. Ibi ò ní ṣẹlẹ̀ sí ẹ o. Ibi ò ní ṣẹlẹ̀ sí mi. A ó jọ sọ̀run ayọ̀. Ògo rẹ̀ á fọhùn. Bóyá ọ̀sán ló wà, o ò ní sí ìrìn o. Ibi tí ilẹ̀ ti fẹ́ mẹ́jẹ ènìyàn, ọ̀sẹ̀ rẹ ò ní débẹ̀. Mo gbàdúrà lórúkọ Jésù, ilẹ̀ ìlérí a ó jọ débẹ̀. Ilẹ̀ Yorùbá nation a ó jọ débẹ̀. Ogun ọ̀run yóò fìdí rẹ̀ múlẹ̀. Ẹ padà nídìí ọ̀tẹ̀. Ẹ yé ṣọ̀tẹ̀ mọ́ o. Ẹ ṣòtítọ́. Ẹni bá dalẹ̀ ilẹ̀ àgbè mi. Ilẹ̀ Yorùbá náà ni o. Yóò borí ọ̀tá. Yóò borí ogun. Àsíá náà yóò fẹ́ lẹ́lẹ́ lókè. Bẹ́ẹ̀ l'Olúwa wí. Bí ọ̀tá rẹ fẹ́, bí ọ̀tá rẹ kọ̀. Ẹ wo àwọn táwọn rò pé ń lọ 2023 ó kù díẹ̀. Ọlọ́run fẹ́ gba ẹ̀mí wọn. Mo ní àwọn táwọn rò pé ń lọ 2023 wọn ò ní bí ire. Ọlọ́run yóò gba ẹ̀mí wọn bí Olúwa ti ń bẹ tẹ̀mí rẹ̀ wà láàyè. It is well with you. Orúkọ mi ò yí padà. Wòlíì ọmọ ọba Abíọ́dún ni mò ń jẹ́. Orúkọ ìjọ mi ní Grace Chapel Prayer Ministry Worldwide. Grace Chapel Prayer Ministry Worldwide. Àwọn màmá mi kan ní Amẹ́ríkà ń bẹ̀ yẹn. A máa tún gbé nọ́mbà wọn jáde. Àwọn ń ta irú ẹ̀gúnsí. Àwa là ń import ẹ̀ fún wọn. Àwa là ń bá wọn kó lọ láti bí. Irú àti ẹ̀gúnsí. Irú tó gbáàsì tí ì ṣe irú onídìí o. Tí ì ṣe irú táwọn èèyàn ń fi tán bọ́ra alẹ̀ tán lọ fẹsẹ̀ tẹ̀ lódòògùn. Ẹ má bínú ẹ̀yin tó dòògùn. Irú tó make sense tó jẹ́ pé company ló ń ṣe. Mọ́mì tó bá rí. Tó bá fi ṣe ọbẹ̀ a máa ta sánsán. Ẹ̀yin ta Amẹ́ríkà ẹ kàn sí mọ́mì mi yẹn. Tẹ́ ẹ bá ti nílò nọ́mbà wọn. Sáàpọ̀ ọmọ ọba. Lọ́bẹ̀yẹ látọ̀lá lọ́sìn máa place nọ́mbà wọn jáde. Irú tó gbáàsì àti ẹ̀gúnsí. Wàá sọ̀bẹ̀ ẹ̀gúnsí líkótókítí. Ó wá ṣe ọbẹ̀ kó ṣe ọbẹ̀ fọ́kọ ẹ báyìí. Kí inú ẹ dùn. Kó tó máa bọ̀ látẹnubiṣẹ́ kó tó ṣílẹ̀kùn báyìí kó ti máa gbóòórùn irú. Mo rántí èyí mi. Ṣe irú ni ká fi sọ̀bẹ̀. Kó bá sì fi irú ṣe wédú.
sàmọ̀là ni ká máa lọ kúkú mọ̀ pé òòrà mọ̀là jẹ nílùú òyìnbó nǹkó jẹ níbẹ̀ ni kó jẹ sẹ̀mó kó jẹ pàǹdó yàmù ó dáa kó jẹ ewébẹ̀ o yóò dára kọ́ o ẹ̀jẹ̀ rúsáyé yín kẹ̀sì jọba ẹ̀gúnsí kó sì gbẹ̀gìrì ìyá ké sí ìyá àríyá tó tẹ̀gún sí bẹ́ẹ̀ ni kó bá nídìí nọ́mbà wọn lọ́la mo máa mú nọ́mbà wọn jáde kọ́ ọ ayé rẹ̀ àpolúkú wọn ṣu igi wa ń tilẹ̀ kú o lórúkọ Jésù ẹni bá gbèrè ibi sí ọ ṣàlùlọ̀lọ̀ yóò fojú rú ẹni bẹ́ẹ̀ yóò dára kọ́ ọ wàrà àánú gbà ọ Jésù Olúwa wa àmín ó tún dìgbà kan náà láàárọ̀ la má gbàgbé we have a lecture tomorrow morning another dimension àwọn tá a jọ wò tààrọ̀ ó make sense àtúnmú mi bọ̀ láàárọ̀ la àdúrà láàárọ̀ la wàrà àánú gbà ọ ògo rẹ̀ á fọhùn bẹ́ẹ̀ ló ló wá wí o nọ́mbà mi rèé bó bá fẹ́ pè mí tó fẹ́ ra dátà fún wa àbó fẹ́ jẹ́ kí n gbàdúrà fún ọ àbó ńlá ìṣòro kan kọjá àbó làlá kan kò yé ọ pè mí sórí nọ́mbà yìí dákun kọ́kọ́ whatsapp mi náà pè mí pé mo fẹ́ pè àádẹ́ pè ẹ́ bọ́ tó bá rí pé nǹkan yẹn wà so important bíi pé èèyàn wà náà ẹ̀sà àbí gírì àbí àwọn jẹ́ ìpè ìpayà ẹ pè kíákíá sórí nọ́mbà yìí +234 8057455803 08257455803 lẹ́ẹ̀kan sí 08257455803 yóò dára fún ọ ò ní gbọ́mọgbé mọ́ ṣèkà torí tó o bá ṣèkà yóò padà bọ̀ wá bá ọ yóò dára fún ọ. God bless you. Bye for now.